ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jí ń gbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún ìwà láàyè aláìlẹ́gbẹ́ àti ìbùkún yín lórí ayé wa lọ́nà gbogbo, níbi gbogbo àti nígbà gbogbo. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kẹ́ ẹ sì jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa. Ògo ni forúkọ yín torí pé ẹ bá wa péjọpọ̀, ẹ ó sì gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àtàgbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ torí pé Ọlọ́run wa náà ló ń tọ́jú wa, òun sì ní ààbò, ìpamọ́ àti oore ọ̀fẹ́ fún wa. A fi gbogbo ògo, ọlá àtàgbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo, nítorí pé Ọlọ́run dára sí wa. Ògo ni forúkọ rẹ̀ títí láéláé, àmín. A sì fi àǹfààní náà kí àwọn ènìyàn wa tó ń wò wá nílé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé yín àti ìbùkún rẹ̀. Ìbùkún Ọlọ́run àti oore ọ̀fẹ́ Ọlọ́run yóò túbọ̀ máa di mímọ̀ sí lórí ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ọpẹ́ la ó máa dá níwájú Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti ọwọ́ ìbùkún rẹ̀ lórí ayé wa. Lónìí a tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé, àti mú ètò ìlànà ẹ̀kọ́ mìíràn wá bá wa lónìí. Kókó ẹ̀kọ́ náà ó ní ìbaptisi tí ó bá Bíbélì mu. Ìbaptisi tí ó bá Bíbélì mu. Àwọn olóyìnbá sọ pé Scriptural baptism. Ìbaptisi tó bá Bíbélì mu, ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. Tá a bá kíyèsí inú ìsìn Kristi lónìí, a rí pé ọ̀kan lára ẹ̀kọ́ èyí tí a ò dúró ní ojú kan náà tàbí a ò sọ ohun kan náà, ó ní ẹ̀kọ́ ìbaptisi. Bíbélì tí a sì tọ́lọ́run gbélé wa lọ́wọ́ nípa ìfẹ́ Ọlọ́run, ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ohun kan náà nípa ìbaptisi. Kò kọ́ wa ní onírú ẹ̀kọ́ nípa ìbaptisi. Ẹ̀kọ́ kan náà ló kọ́ wa. A tilẹ̀ rí kà nínú Bíbélì pé ìbaptisi kan ní ń bẹ nínú ìwé Éfésù orí 4 pàtàkì ẹsẹ̀ 5 sí 6, a rí kà níbẹ̀. Ṣùgbọ́n nínú ẹ̀sìn lónìí, onírú ẹ̀kọ́ àti ìlànà òun là ń gbọ́, la sì ń fetí kọ́ nípa ìbaptisi. Ojúṣe tá a ní lónìí ni láti kí a wo Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Kí a tó wo Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ilé èrò ló wà lónìí nípa ẹ̀kọ́ ìbaptisi. Ilé èrò àkọ́kọ́ tó wà ní pé ìbaptisi kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà nínú Kristi. Ìyẹn túmọ̀ sí pé ìbaptisi ò ṣe pàtàkì nínú ìgbàlà Kristi. Àwọn ilé èrò àkọ́kọ́ nìyí. Àwọn tó sì ní ilé èrò yìí nínú ìsìn Kristi wọ́n pọ̀. Ìbéèrè ni pé kí ni Bíbélì wí? Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ètò ìdálé lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ilé èrò wa ò ṣe pàtàkì. Ìyìn tá a mọ̀ ò ṣe pàtàkì ju ohun tí Bíbélì wí lọ.
àwọn kan nílé èrò pé ìbáptísí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Ilé èrò àkọ́kọ́ nìyí. Ilé èrò èkejì, àwọn kan tilẹ̀ ń kẹ́kọ̀ọ́ pé ìbáptísí ó wà fún mímú gbogbo òdodo ṣẹ, pé kò ṣe pàtàkì náà tó bẹ́ẹ̀, ó wà fún mímú gbogbo òdodo ṣẹ. Àwọn olóyìnbó sọ pé to fulfil all righteousness. Ìbéèrè ni pé ṣé tí Bíbélì wí nìyí? Ẹ jẹ́ ká jẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀. Ilé èrò kẹta, àwọn kan tilẹ̀ gbàgbọ́ pé a lè dẹni ìgbàlà kí a tó ṣe ìrìbọmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbàgbọ́ pé a lè dẹni ìgbàlà, in fact a ó dẹni ìgbàlà ká tó ṣe ìrìbọmi. Àwọn ilé èrò kẹta nìyí nípa ìbáptísí. Ẹ ká wo ilé èrò kẹrin. Àwọn kan tilẹ̀ gbàgbọ́ pé a lè baptisi ọmọ ọwọ́, ọmọ bíi ọjọ́ mélòó tó ti wá sínú ayé a lè ṣe ìbáptísí fún, èyí tí a ń pè ní ìbáptísí fún àwọn ọmọ kéékèèké táwọn olóyìnbó ń pè ní infant baptism, pé a lè ṣe fún àwọn ọmọ ọwọ́, àwọn ọmọ kéékèèké. Ìkarùn-ún, àwọn kan tilẹ̀ gbàgbọ́ pé ìbáptísí túmọ̀ sí kí a fọ́n mi léni lórí tàbí kí a fi omi ṣe ìsàmì àgbélébù lórí lẹ́ẹ̀mẹ́ta, pé ìyẹn ni báptísí. Ìbéèrè ni pé gbogbo onírú ẹ̀kọ́ tá rí nípa ìbáptísí, èwo ló bá Bíbélì mu? Èwo ni Ọlọ́run sọ? Èwo ni ó já sí ìfẹ́ Ọlọ́run nínú gbogbo wọn? Àkíyèsí tá a gbọ́dọ̀ kíyèsí ni pé ìwé Kọ́ríńtì kejì, nígbà tá a kíyèsí orí kejì, nígbà tá a wo ẹsẹ̀ 17 kí ni Ọlọ́run kọ́ wa níbẹ̀? Kọ́ríńtì kejì orí kejì, nígbà tá a wo ẹsẹ̀ 17 kí ni Olúwa kọ́ wa? Ó ní ṣùgbọ́n àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, ṣùgbọ́n bí nípa òtítọ́ inú, ṣùgbọ́n bí láti ọ̀dọ̀ Ọlọ́run wá, níwájú Ọlọ́run ni àwa ń sọ̀rọ̀ nínú Kristi. Paul àpọ́sítélì ló kọ̀wé sáwọn ará Kọ́ríńtì pé àwọn ò sí nínú àwọn tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, bákan náà làwa náà a ò sí nínú àwọn tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ lólóyìnbó sọ pé corrupt. A ó sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a ó sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ohun tó Ọlọ́run pè wá sí nìyí. Ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11 ló sọ bẹ́ẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, kí a lè yin Ọlọ́run lógo nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo, ọlá àti agbára wà fún. Bí a bá ń sọ̀rọ̀, bí a bá gbé ẹ̀kọ́ kan kalẹ̀, ẹ̀kọ́ náà gbọ́dọ̀ dá lórí ohun tí Bíbélì wí. Ètò yìí sọ pé jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A sì ń wo ìbáptísí tí ó bá Bíbélì mu. À ń wo ìbáptísí tó bá Bíbélì mu. Àwa ń wo ní irú ẹ̀kọ́ tí àwọn èèyàn ti gbé kalẹ̀ lónìí nípa ìbáptísí. Àkọ́kọ́ tí a sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn sọ pé ìbáptísí ò ní nǹkan kan ṣe nínú ìgbàlà Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn ènìyàn ń kọ́. Wọ́n sì ń kọ́ ogúnlọ́gọ̀ àwọn ènìyàn ní ẹ̀kọ́ yìí. Àwọn kan tún sọ pé ìbáptísí dúró fún ká lè mú gbogbo òdodo ṣẹ, kò ṣe pàtàkì tó bẹ́ẹ̀. Àwọn ìkẹta kan gbàgbọ́ pé èèyàn ti dẹni ìgbàlà kó tó ṣe ìbáptísí. Ìkẹrin, àwọn kan gbàgbọ́ pé a lè baptisi ọmọ ọwọ́. Ìkarùn-ún, àwọn kan dẹ̀ gbàgbọ́ pé a lè fọ́n mi léni lórí, a dẹ̀ lè ṣe ìsàmì àgbélébù fún ọmọ kékeré gẹ́gẹ́ bí ìbáptísí. Ìbéèrè ni pé kí ni Bíbélì wí? Kí ni Bíbélì sọ? A gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì ṣe kí ni? Kó sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wọnú Bíbélì. Kí là ń pè ní ìbáptísí? Ìbáptísí ní èdè Gíríkì tí a kọ̀rọ̀ náà a pè ní baptizo. Èdè Gíríkì tí a kọ ọ̀rọ̀ baptism nìyí. Baptizo sì túmọ̀ sí
kí a mú nǹkan ká rìn kan mọ́nú ilẹ̀, ká rìn kan sísàlẹ̀, kí nǹkan wà lábẹ́ nǹkan, kí nǹkan wà lábẹ́ nǹkan. àwọn olóyìnbá sọ pé to deep down, to submerge and to put under, kí nǹkan wà lábẹ́ nǹkan. ó là ń pè ní ìtumọ̀ tí bíbélì fún wa nípa ìbáptísì nìyí. ọ̀rọ̀ tí a ń pè ní baptism, a rí pé Jésù Kristi Olúwa wa òun ló fúnra ara rẹ̀ kọ́ wa. lẹ́yìn ìgbà tó jíǹde kúrò nínú òkú, òun ló kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ nípa ẹ̀kọ́ ìbáptísì. kí ni Jésù wí? ẹ ká lọ sínú bíbélì. a fẹ́ wo ẹsẹ̀ bíbélì méjì èyí tí Jésù Kristi Olúwa wa tó kọ́ wa nípa ẹ̀kọ́ ìbáptísì. ìwé Matthew orí kejìdínlọ́gbọ̀n 28, pàtàkì ẹsẹ̀ kejìdínlógún 18 sí 20. kí l'Olúwa wí? ẹ gbọ́ o tọrọ Ọlọ́run sọ. Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé la fi fún mi. nítorí náà ẹ lọ, ẹ máa kọ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. ẹ wo ẹsẹ̀ 20. kí ẹ sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo tí mo ti pa ní àṣẹ fún yín. ẹ kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí tí ó fi dé òpin ayé. àmín. ẹ̀kọ́ tí Jésù Kristi kọ́ wa nìyí nípa ìbáptísì. ẹ ká tún wo ọ̀rọ̀ Ọlọ́run mìíràn, ìwé Máàkù orí 15, ká tún gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Máàkù orí 16, 16, ká wo láti ẹsẹ̀ 15 títí dé 16. ẹ ká gbọ́ ohun tọ́lọ́run sọ. ó ní ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé, kí ẹ sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá. ẹni tí ó bá gbàgbọ́ tí a bá sì baptisi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. a ti kíyèsí ẹsẹ̀ bíbélì méjì. ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa lẹ́yìn ìgbà tó jíǹde kúrò nínú òkú tán nípa ìbáptísì. àkọ́kọ́, ìwé Mátì orí 28 ẹsẹ̀ 18 sí 20, ó kọ́ wa níbẹ̀ pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi. ẹ lọ sí gbogbo ayé, kí ẹ sì máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn lórúkọ Bàbá, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí Mímọ́. kí ẹ sì máa kíyèsí ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín. èmi ó sì wà pẹ̀lú yín títí òpin ayé àìnípẹ̀kun. ẹ tún òwe Máàkù orí 16, 16, ẹ wo ẹsẹ̀ 15 sí 16. Jésù sì wá, ó sọ fún wọn pé ẹ lọ sí gbogbo ayé, kí ẹ sì wàásù rere fún gbogbo ẹ̀dá. ẹsẹ̀ 16, ìwé Máàkù orí 16. ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. ohun tí Jésù Olúwa wa kọ́ wa nìyí nípa ìgbàlà Ọlọ́run. ẹnikẹ́ni tí ò bá gbé ìgbésẹ̀ ìbáptísì gẹ́gẹ́ bí àṣẹ Kristi kò dẹ́ni ìgbàlà, kò dẹ́ni ìgbàlà bó ti wù kó mọ̀. torí ọ̀rọ̀ Kristi ló sọ bẹ́ẹ̀. ó ní ẹni tó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. ohun tó Olúwa wí nìyí, ó sì ti di àṣẹ. ohun tí Jésù fi kọ́ àwọn àpọ́stélì nìyí, ohun tí àwọn àpọ́stélì tí wọ́n fi kọ́ ìjọ nìyí. ìbéèrè ni pé níbo wá la ti rí onírúurú ẹ̀kọ́ pé ìbáptísì kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà. ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló sì ń kọ́ ẹ̀kọ́ yìí lónìí nínú ìlànà àti ẹ̀sìn Kristi. Ọlọ́run fẹ́ kí a padà sí ọ̀dọ̀ rẹ̀, ká padà sí ọ̀rọ̀ rẹ̀, ká padà sí ìfẹ́ rẹ̀, kí a padà sí ẹ̀kọ́ rẹ̀. ẹ̀kọ́ tí Jésù kọ́ wa nìyí nípa ìbáptísì. ó wá ṣe pàtàkì fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn lónìí tó ń wò mí, tẹ́ ò tí ì gbé ìgbésẹ̀ ìgbàlà, tẹ́ ò tí ì ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí àṣẹ tí Kristi fi kọ́ wa.
ẹ tí ì dẹni ìgbàlà o, ẹ ò tí ì dẹni ìgbàlà. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a wò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa lẹ́yìn ìgbà tó jíǹde kúrò ní òkú tán, oníwé Matthew orí 28 láti ẹsẹ̀ 18 sí 20, àti ìwé Máàkù orí 16 láti ẹsẹ̀ 15 títí dé 16. Ẹ̀kọ́ tí Kristi kọ́ wa ní ìgbà tó jíǹde kúrò nínú òkú tán, tó kọ́ àwọn àpọ́sítélì rẹ̀ pé ohun tí wọ́n gbọ́dọ̀ máa ṣe nìyí. Tó bá ti ń polongo orúkọ òun káàkiri gbogbo àwọn, tó bá ti ń polongo ikú, sísìnkú àtàjíǹde òun káàkiri, wọ́n gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn nípa ìrìbọmi baptism gẹ́gẹ́ bí àṣẹ tó ti gbé kalẹ̀. A nílò láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa, ẹ jẹ́ ká wo ìpéye ìbaptisi májẹ̀mú titun. Àwọn olóyìnbó sọ pé characteristics of New Testament baptism. Ìpéye ìbaptisi májẹ̀mú titun. Àkọ́kọ́ ni pé nígbà tá a kíyèsí ìbaptisi táwọn èèyàn ṣe nínú májẹ̀mú titun ní orúkọ Jésù Kristi Olúwa wa tàbí ní àṣẹ rẹ̀, a rí pé wọ́n ṣe nínú omi ní tá à ń pè ní water baptism. Wọ́n ṣe nínú omi. Ẹsẹ̀ Bíbélì wo ló fẹsẹ̀ wá múlẹ̀? Ẹ wo Ìṣe Àpọ́stélì orí 10. Ṣe Àpọ́stélì orí 10, ká wò ó láti ẹsẹ̀ 47 kí l'Olúwa wí, ẹ gbọ́ o. Ó ní ẹnikẹ́ni á lè ṣòfin omi kí a má baptisi àwọn wọ̀nyí tí wọ́n ti gba ẹ̀mí bí àwa. Ó sì pàṣẹ kí a baptisi wọn ní orúkọ Jésù Kristi. Ní ìgbà náà ni wọ́n bẹ̀ kí ó dúró ní ọjọ́ mélòó kan. A wo àpẹẹrẹ Pétérù ní ìgbà tó wọlé Kọ́nélíù ní Ìṣe Àpọ́stélì orí 10. Ní ìgbà tí Pétérù bẹ̀rẹ̀ sí ń la ẹnu rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, ní ẹ̀mí Ọlọ́run bà lé Kọ́nélíù àtàwọn ará ilé rẹ̀. Ní ìgbà náà ni Pétérù wá dáhùn pé ǹjẹ́ a lè rẹ́ni tó lè pàṣẹ kí a má baptisi àwọn wọ̀nyí nínú omi bí? Nígbà táwọn wọ̀nyí ti gba ẹ̀mí mọ́ bí àwa ti gbà á, a sì pàṣẹ pé kí a baptisi wọn, a sì baptisi wọn. Kò sí ẹnikẹ́ni tí ó di ẹni ìgbàlà nínú Kristi tá ò bá ti baptisi rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa. Kò sí. A tún padà sí ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nìyí. Ìbaptisi nílò omi. Àkọ́kọ́ ni a rí ní Ìṣe Àpọ́stélì orí 10 ẹsẹ̀ 47 47. Ó nílò omi. Wo ènìyàn wa nílé tẹ́ ń wò wá, ṣáà ti baptisi rẹ nínú omi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ bí? A máa tẹ̀síwájú, a wo àlàyé síwájú sí. Ìkejì, ìbaptisi nílò omi púpọ̀. Àwọn olóyìnbó sọ pé much water. Ìbaptisi nílò omi púpọ̀, kì í ṣe omi kéréje tá a fi ṣe sàmì àgbélébú tàbí ìwọ̀n mi lé rárá o. Ó nílò omi púpọ̀. Ẹ kà wo Bíbélì, ẹ kà wo Jòhánù orí 3. Jòhánù orí 3, ká wo ẹsẹ̀ 23 ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. 23, ẹ gbọ́ o. Ó ní Jòhánù pẹ̀lú sì ń baptisi ní Áníónì ní agbègbè Sálímù nítorí omi púpọ̀ wà níbẹ̀, wọ́n sì wá, a sì baptisi wọn. Ìbaptisi nílò omi púpọ̀ nítorí pé a gbọ́dọ̀ sìyàn sínú omi. Ó nílò omi púpọ̀. A ti sọ pé ìbaptisi nílò omi tí a rí ní Ìṣe Àpọ́stélì orí 10 ẹsẹ̀ 47. A tún sọ pé ìbaptisi ó nílò omi púpọ̀ nítorí kò sí àpẹẹrẹ àwọn tá a baptisi nínú Bíbélì tá ò rì wọ́n bọnú omi, tá ò sin wọ́n sínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù Kristi Olúwa wa. So ìbaptisi kì í ṣe ìsàmì àgbélébù, kì í sì ṣe ìwọ̀n mi lé ní lórí. Ilé gbọ́dọ̀ yé wa dáadáa, ó gbọ́dọ̀ yé wa. Ìkẹta, baptism nílò ká wọnú omi lọ kí a sì jáde
kúrò nínú omi. Ẹ wò ṣe àpọ́sítélì orí kẹjọ ká gbọ́ ohun tó Olúwa wí. Olúwa ṣeun. Ṣe àpọ́sítélì orí kẹjọ ká wo ẹsẹ̀ kejìdínlógójì 38 kí a wo 39 ẹ gbọ́ ohun tó Ọlọ́run sọ o. Ṣe àpọ́sítélì orí kẹjọ kí a wo ẹsẹ̀ kejìdínlógójì. Ẹ wò ó ní ó sì pàṣẹ kí kẹ̀kẹ́ dúró jẹ́, àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, àti Fílípì àti ìwẹ̀fà ó sì baptisi rẹ̀. Ẹ wo àlàyé ọ̀rọ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Ní ìgbà tí wọ́n ń lọ lójú ọ̀nà, ìwẹ̀fà rí omi, ó wá sọ fún Fílípì pé omi nìyí, kí ni ó dá mi dúró láti ṣe ìrìbọmi? Fílípì sì sọ pé tí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn, tí o bá gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, a lè baptisi rẹ̀. Fi ìwẹ̀fà sì sọ pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ó sì pàṣẹ kí kẹ̀kẹ́ ó dúró jẹ́, àwọn méjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, Fílípì àti ìwẹ̀fà ó sì baptisi rẹ̀. So ìbaptisi ò ń ṣe pé ká mómi níbì kan kára bù létí omi kára bù ká láṣẹ baptisi, rárá o. Wọ́n á wọnú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí kẹjọ nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejìdínlógójì ní tá a rí ní ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ bá wò ká síwájú sí 39. Nígbà tí wọ́n sì jáde kúrò nínú omi, mò ń ka Ìṣe Àpọ́sítélì orí kẹjọ ẹsẹ̀ kọkàndínlógójì 39. Ẹ̀mí Olúwa sì ta Fílípì pa, ìwẹ̀fà kò sì rí i mọ́ nítorí tí ó ń bá ọ̀nà rẹ̀ lọ, ó sì ń yọ̀. Ìbaptisi nílò ká wọnú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a rí níbi ìwẹ̀fà àti Fílípì. Àwọn méjèèjì wọnú omi lọ, a sì baptisi ìwẹ̀fà náà. Ẹ̀kọ́ Ọlọ́run nìyí. Ìbaptisi nílò kí a sìyàn sínú omi. Ẹ wo ìwé Róòmù orí 6 ká gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ fún wa. Nígbà tá a kíyèsí ìwé Róòmù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 kí ni Bíbélì kọ́ wa. Ẹ wo ohun tí Olúwa wí lẹ́sẹ̀ 4. Ó ní ǹjẹ́ a fi baptism sínú ikú sí wá pọ̀ pẹ̀lú rẹ̀. Ẹ kíyèsí o, ǹjẹ́ a fi baptism sínú ikú sí wá pọ̀ pẹ̀lú rẹ̀, pé gẹ́gẹ́ bí a ti jí Kristi dìde kúrò nínú òkú nípa ògo Bàbá, bẹ́ẹ̀ ni kí àwa pẹ̀lú kí ó máa rìn ní ọ̀tún ìwà. Kí la fi baptism ṣe? Ìwé Róòmù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀, ǹjẹ́ a fi baptism sínú ikú sí wá pọ̀ pẹ̀lú rẹ̀. Ìbaptism jẹ́ sísin, burial. Ìbaptism ò ń ṣe nǹkan mìíràn ju pé kí a sìyàn sínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Ìbaptism Bíbélì nìyí, tá a rí nínú Bíbélì nìyí. A ò rí baptism mìíràn yàtọ̀ sí ìrìbọmi tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìpéye ìbaptisi ti májẹ̀mú tuntun là ń wò yìí. A rí pé ìbaptisi nílò omi, ó nílò omi púpọ̀, ó nílò ká wọnú omi lọ kí a sì jáde. Ẹni tí ò bá wọnú omi kò lè jáde kúrò nínú omi. Ó sì nílò sínsín. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára, ó gbọ́dọ̀ yé wa. Kí ni pàtàkì ìbaptisi? Àwọn olóyìnbó sọ pé purpose of baptism. Kí ni pàtàkì ìbaptisi? Àkọ́kọ́, ìbaptisi ó wà fún ìgbàlà. Ẹ ká padà sí ọ̀rọ̀ Ọlọ́run. Máàkù orí 16 gbàtà kíyèsí ẹsẹ̀ 14 kí l'Olúwa wí. Mark 16:16. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun t'Olúwa wí nìyí. Ìbaptisi ó já sí ìgbàlà Ọlọ́run. Ìgbésẹ̀ 5 l'Ọlọ́run ní kéèyàn ó gbé kó tó lè di ẹni ìgbàlà. Èèyàn gbọ́dọ̀ gbọ́ ìyìnrere òtítọ́, èèyàn gbọ́dọ̀ gba ìyìnrere òtítọ́ gbọ́, èèyàn gbọ́dọ̀ ronúpìwàdà, kó fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní ṣe, kí a sì baptisi rẹ̀ ní àṣẹ Kristi tàbí ní orúkọ Olúwa. Nípa ìbaptisi ni a fi ń di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó di ẹni ìgbàlà ṣáájú ìbaptisi, torí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò já sí ìgbàlà. Tá bá wò lélẹ̀ ní oníṣirò,
ìgbàgbọ́ pẹ̀lú ìbáptísí ó já sí ìgbàlà. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Kristi nìyí, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìyí, èyí tí Kristi kọ́ wa nìyí, èyí tí Kristi náà gbọ́dọ̀ tẹ̀lé nìyí gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. Gbogbo àwa tá a fẹ́ sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi tá a sì fẹ́ dúró lórí ẹ̀kọ́ òtítọ́ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ padà sínú Bíbélì ká sì wo ẹ̀kọ́ Kristi. Pàtàkì ìbáptísí ni pé ó wà fún ìgbàlà. A ti kàwé Máàkù orí 16 ẹsẹ̀ 14 ló kọ́ wa bẹ́ẹ̀. Ẹni tí ò bá sì gbàgbọ́, tí ò gbà ire Kristi gbọ́, tí ò sì ṣe báptísí, kò dé ní ìgbàlà. Eléyìí gbọ́dọ̀ yé wa. Èkejì, nípa ìbáptísí òun la fi ń di ẹni ìgbàlà. Pétérù kínní nígbà tá a kéèsì orí 3 ẹ̀ka kéèsì ẹsẹ̀ 21 21 kí l'Olúwa wí. Ó ní àpẹẹrẹ èyí tí ń gbà yín là nísinsìnyí pẹ̀lú àní baptísìmù kì í ṣe ìwé eré ara nù bí kò ṣe ìdáhùn ọkàn rere sípa Ọlọ́run nípa àjíǹde Jésù Kristi. Ìbáptísí, bí a bá gbé ìgbésẹ̀ baptísí ni a fi ń gbà wàhálà. Ìkejì nìyí. Ìkẹta, nípa ìbáptísí à ń baptísì wá sínú ikú rẹ̀. Ìwé Róòmù orí 6 nígbà tá a kéèsì ẹsẹ̀ 3 kí ni Bíbélì wí. Ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé gbogbo wa tí a baptísì sínú Kristi Jésù a ti baptísì wá sínú ikú rẹ̀. Oh wonderful, Olúwa ẹ ṣé fún ìmọ̀ ọ̀rọ̀ yín. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ máa fọkàn bá wa lọ. Ìbáptísí ó wà fún mímú ẹ̀ṣẹ̀ kúrò. Kí ni iṣẹ́ àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 kí ló kọ́ wa? Iṣẹ́ àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 18 Act 2:38 kí ló Ọlọ́run sọ? Act 2:38 ẹ̀gbọ́n tó Ọlọ́run sọ. Pétérù sì wí fún wọn pé ẹ ronúkúwàdà kí a sì baptísì olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ìbáptísí ó níbẹ̀ ni a ti ń bá ikú Kristi pàdé tí Ọlọ́run sì fi ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù kúrò. Ẹ̀gbọ́n tó Olúwa sọ ní Iṣẹ́ Àpọ́sítélì orí 22 ẹsẹ̀ 16 ó ní kí ni ò ń dúró dè? Dìde kí a baptísì rẹ kó sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù kó sì máa ké pe orúkọ Olúwa. Ẹ̀yin ènìyàn wa nílé, a ó dánu dó níbí yìí fún tòní. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí apá kejì. Ẹ̀kọ́ yìí ó ń bọ̀ lọ́wọ́, ó ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ ká fojú sọ́nà fún ẹ̀kọ́ yìí. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì fìfẹ́ rẹ̀ yé wa dáradára sí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tẹ́ bá fẹ́ pè wá fún ìbéèrè nípa ẹ̀kọ́ tí ẹ ti gbọ́ tàbí òmíràn nípa ìjọ òtítọ́ ní ìjọ Kristi, ẹ lè pè wá sí nọ́mbà yìí 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.